Ẹ dákọ yín. Aríbikọ́fá lèmi jẹ́. Ike kan tẹ̀rù ọ̀pọ̀ àmọ́. Ìtàn tá à ń sọ lọ part 4 ntó bí ó kì í nù. Ibi tá a bá dé ẹ máa ń so. Tó àrà lọ̀tọ̀ ni ó ń bí ọ ní àrà lọ̀tọ̀ ó sì dá mi lóhùn ní àrà lọ̀tọ̀. Ògún lẹ̀ ń bá sọ̀rọ̀. Ògún létí lóòótọ́ o. Mo ní nítorí pé ẹ̀ẹ̀mẹrin ní ń bí ọ. Ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀ẹ̀mẹta làábẹ ọlọ́jà kó tó dárí ikú jini. Ẹ̀ẹ̀mẹrin ni mo sọ fún un. Tó bá yẹ pé ń rí ẹ̀ẹ̀mẹrin náà ló sì sọ pé ń rí ẹran yìí. Ẹ sì mọ̀ pé wọn ì bọ̀ Ògún nílòsù wọn ì bọ̀ Ògún níbẹ̀rẹ̀ òru gangan. Òru gangan la Ògún gbàjà. Bó ṣe jẹ́nu. Wo Ògún ẹran tí mo yìn mà ń rí kódà wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí ni. Ó sì yàn ó ní n ó rí ó dé ní. Mo tún kó ìwọ Ògún ò ní rí ẹran yìí kì í jẹ́ ẹ̀ẹ̀mẹrin lọ́ọ́ dáhùn o. Ó tún yàn ẹlẹ́ẹ̀kejì ni o ó tún yàn lẹ́ẹ̀kẹta nígbà tí ó dé lẹ́ẹ̀kẹrin ọyàn ọlẹ́ẹ̀rì ó ní n ó rí náà ni mo ní àdúrà gbà. Gbogbo bí mo ti ń ṣe àyókù mi ọmọ Ògún láwọn oorun ọmọkùnrin bó ti di aago 5 àbọ̀ mo ní ń lọ sọ́gi kúta ní òun náà lọ bẹ̀pín náà ní òun náà lọ ṣùgbọ́n kúta ní ibi tó ń ti sọ ti ìrọ̀lẹ́ àná náà lòun ó dùn ó sí. Rasaki ìbẹ̀pín ní ẹjẹ́ á lọ sí wájú á kàn wọ́n ń bẹ̀. Mo ní àwọn bàbá wa sọ pé ká bá roko sí làá fàbọ̀ sí àbá sì tà ń tọ́ làá tọ̀. Kábíyèsí àwọn ọdẹ. Kábíyèsí Ògún. Kábíyèsí èrè Ògún lákàáyé ìjàsè ẹjẹ àríjà rẹ o. Bílẹ̀ ti mọ́ tí òye là ó kù ní à ń fi ọwọ́ ara ẹni mo ti rílẹ̀ gbogbo ẹ ti ṣe kedere mo ní kò kú nǹkan kan mọ́. Mo wá tọ̀ ẹran débi mọ́tọ̀ dé lálẹ́ àná àṣẹ ẹran ló sùn lẹ̀ yìí. Ó ti ṣe kẹ́gẹ́ ó ti ń dé mọ̀sálì ibùsùn rẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí òtòló dẹ̀ bàjẹ́ tẹ́ ẹ bá dé òtòló Waterbuck tí ẹ bá ń tọ òtòló tó bẹ́ẹ̀ wọ inú igbó tó bá mẹ́rán tọ ẹran dẹran dínú. Sórí ẹsẹ̀ ni ó mi gúnlẹ̀. Mo bá tọ̀ ń rí tọ̀ mọ́ ọpẹ́ ṣùgbọ́n kó tó di wípé a lọ mọ sọ́gi Ọlọ́run ló ní ń rọ́ àlá kan fún wọn. Gbógun náà ló sì wá bá mi ní ìmọ̀ mọ̀ mo kàn rí wípé mo ní mo yìnbọn sí ẹran kan. Mo yìnbọn sí ẹran kan kò hà nígbà mẹ́rò tán ẹran ń ṣe báyìí bìlàbìlà kò tá dọ̀hùn. Mo ní mo wá ń sọ lójú àlá òun wípé má jẹ́ ibú ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ bu yẹn jẹ́ o kò gbọ́dọ̀ bu yẹn jẹ́ o. Mo bá yájú àmọ̀tọ́ ẹran àmọ̀ rí ẹran mọ́ o. Wọ́n á gbà ìwọ Ògún gbogbo bá àti wọn ṣe òkú rọ́rí bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ̀ bá ń lọ ibì kan tó bẹ́ẹ̀ pé gbẹ ni tẹ́ ẹ bá kọ́kọ́ gbé obì báyìí lọ́dọ̀ tèmi o tí n bá kọ́ gbé obì báyìí ìgbẹ́ tí mò ń lọ yìí ìgbẹ́ tó dùn ni ń fọwọ́ kó ń fẹsẹ̀ kó tí méjèèjì bá dojú délẹ̀ ọ̀rọ̀ l'Ògún sọ o. Kí ló wí hùn? Ìṣẹ́gun ló gbé wá hùn. Bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ wípé ọlọ́rọ̀ tí ó sọ ló lè dà ọ́ láàmú lẹ́ẹ̀kejì kó bí ọyàn lẹ́ẹ̀kejì ló kù. Bẹ́ẹ̀ bá gbé gbogbo ọmọ mi nígbó olóògùn ní ìsìn wọ́n sọ fún yín pé bẹ́ẹ̀ l'Ògún dá wa lóhùn. Tó èmi ti ń rorò kúrò pé ọ̀pá rọrí ọ̀pá ilé lẹ́ẹ̀mẹrin ìwọ Ògún
àṣà nǹkan rú ọ kì í lásán ni bẹ́ẹ̀ ni mo gbọ́ làwọn àwọn ẹyẹ wọ́sọ̀wọ́sọ̀ nǹkan ọ̀pọ̀ ẹ̀rẹ́ ni wọn ò bá jẹ́ agbádùn ní wọn bá ní wọn ṣàǹṣẹ wọn ládùúgbò àti ẹ̀gbà ńlọ wá kínní ìdí kọ́ jẹ́ wípé aka tàbọ́ká á ṣàfihàn jẹ láàárọ̀ yìí. làwọn ẹyẹ yẹn ń sẹ. mo bá ń lọ ọbẹ̀ mo rí i pé wọn ò ju nǹkan bíi koro 15 lọ mọ́. ẹ wá jẹ́ ká kọ́ra ẹni lọ́gbọ́n níbi tá a dé yìí. Ọlọ́run ló ní ká tẹ́tí sílẹ̀ nígbà tí à ń bẹ lọ́dún bàbá wa. Tí òtòló bá gọ ní gbangba o ò lè mọ̀ pé òtòló lọ́gọ. Bó ṣe jẹ́ nù. Ṣùgbọ́n wọ́n á máa sọ tá a bá lọ ọ̀gbẹ́ tí wọ́n ń sọ létí wa pé òtòló lè gọ gbangba tẹ́ ẹ̀ ní mọ̀ pé òtòló ni. Ẹni ọba wa jọdẹ gidi kí ló ṣe o? Irú igi yìí ń bá ń bẹ̀ níjó ní àbílẹ̀ kan ni. Oníwọ̀ náà dúró. Tó o bá dúró kò gbọ́dọ̀ lò ṣẹ́jú 10 òtòló ó ṣe báyìí. Yóò mì etí. Etí rẹ̀ yóò mì láti mọ̀ pé ẹran ni. Èmi kàn rí igi bí ìgbà tí sọ́yà gé igi. Ó ti ká kóróbójó. Ibà mo ní mo sá ń wò ẹ̀ẹ̀kan náà mo kàn rí àfi mo ní òtòló tí nǹkan kan ò bá láyé ó gbúrò rẹ kò ti họ ná. Ìwọ ni nígbà tí mi ò sì bọ bàtà tẹ́lẹ̀ tó mo gbéṣẹ̀ bíi 4 ọ̀họ́ mo ní àṣejù ló kù èyí tó tí ò ju koro 10 lọ mọ́. Mo bá gbébọn ó di pòó. Wàláì mo sì ṣẹ́tọ̀ sí ṣòkòtò. Kí n la. Ó ní kí n la bẹ́ẹ̀ láti ìjejì látorí Ọlọ́run. Tó kúta sì ní etí kan ń dùn. Tó bẹ́ẹ̀ pé ń lọ́kọ sí ọ bọ́ ọ bá ké dọ̀la. Kò ní gbọ́. Mo bá ṣe òkè náà gbọ́ máa rántí wípé etí kan ń dùn. Kúta ó wá ṣe déédéé ìgbà tí ó wo ọ̀dọ̀ mi. Òun ò rìn jẹ́jẹ́ kàn ń bọ̀ ní gbàì. Ẹran sì dúró lójú kan náà dúró báyìí. Ẹran nù yìnbọn sí. Ó ní ẹ sì mọ̀ pé mo mọ̀ bẹ́ẹ̀ yìn dáadáa o. Ẹ gbà kẹ́yìn ni o. Mo gbà mọ́ lọ́wọ́ rẹ̀. Àfi kù nígbà ń ṣẹ́jú kúta dọ̀hùn yọ bẹ ní ọrùn báyìí lẹ́nu ó ti ṣí ẹnu sí. Mo ní méjì ó bú ọjẹ kò gbọ́dọ̀ bu yẹn jẹ́. Ọlọ́dẹ lẹ́ẹ̀kejì aláyín ṣẹ̀ jáǹsẹ̀ṣẹ̀ ni ó ní ẹ wá já fúnra yín. A lọ jẹ́ ránṣẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni à ń bẹ́ ń gbẹ̀ àwọn ṣèédù ń bẹ́ ń bi eléyìí. Ìmí ìtọ́nu o. Ẹ mọ́ tí ìjà lọ bẹ̀. Ẹ lọ bẹ. À ń gbọ́ yín. So àbẹ́ fẹ́ parí ìtẹ́ mo fẹ́ parí èèyàn. Ó yẹ parí ẹ̀. Yìí sáàmà fọ̀rọ̀ gùn. Apẹran alápatà lé. Nítorí jẹ́ pé àwọn alápatà lé òun ni. Apọn ẹran tán àwa jẹun tán. So definitely àwa lọ sí abàlọ́la. A sì mọ̀ pé alápatà ń bọ̀. Mo sì lálàá sí ẹnìkan nínú wọn. Ẹran 2 ló pa o. Ẹran 2 ló pa ń gbẹ́hùn o. Mo ti pa kan o àbí. Mo jẹun tán mo wá fẹ́ lọ wẹ̀. Mo mú ẹ̀wù mi kọ́ nílé bá ṣòkòtò àti ìbọn mi má dà. Mo bá dé òdodo. Mo bọ́ ṣòkòtò ìbọn ní lára àkóyì. Ní bá ń gbọ́ wọ̀.
wọ̀ wọ̀ látòkè sẹ́yìn wọ̀wọ̀ bó wọ́n sá ń wò bọ̀ lóde apárí òtòlò àfi wọ̀ nínú omi bí tí ń ṣe èèyàn náà ní í ṣe ẹranko ọlọ́mọdé tí ìbọn bá ṣèèṣì báàyàn kọ́ mọ́ fomi sí é o kọ́ mọ́ mu mi o igbe òǹgbẹ ni ó sì máa ké tí ó bá mu mi omi gbóná ni o yín sà ń wẹ̀ bọ̀ ọ̀dọ̀ mi náà lọ́kọjú sí tààràtààrà yín wẹ̀ bọ̀ mo ní a ọlọ́hìnbọn mi ọdọ́dọ̀ mi yóò gun bèbè ó ṣubú kàbìtìkàbìtì láti inú omi yóò gòkè ó tó ṣubú ẹlẹ́ẹ̀kẹta kò lè dìde mọ́ bí tí ń bọ̀ lójú omi ni mò ń rí wípé ojú omi ń pọ́n fẹ́jẹ̀ àṣé àwọn ti gbá bó bí hehe ní bí ssg ni àwọn ti gbá ná níbì kan èmi kàn mú bọ ni pírímù irun rẹ̀ báyìí ń ta sí lórílẹ̀ Ògún ọba lálọ́ ní ọba ẹran ò ti wó fún rẹ̀ tó mo bá wá sí ilé bá mo ní ẹ gbogbo ìmúra tẹ́ ń múra ilé mọ̀ ti yẹ̀ lẹ́yìn ọ̀la wọn ní kí ló dé mo ní ẹ ká lọ ẹnìkan ní ṣe bẹ́ẹ̀ gbọ́ ìbọn Rasaki Bẹ̀pín òun ló fi òókì kún òókì mi ní sọ fáwọn ọdẹ wípé ó ti kú òní àríbíkọfà ajífẹranjẹ bí ọmọ olúọdẹ bóòlù àdà ó ti di ìkìkántẹrù ọkọ Àmọ̀kẹ́ ẹ mọ̀ pé 22,000 ńlọpàálẹ̀ nígbà tá a ta òtòlù tàkọ́kọ́ àtàwọn ní 37 òtòlù ẹ̀kejì àtàwọn ní 27 tí wọ́n fi ń kì mí ní ìkìkántẹrù ọkọ Àmọ̀kẹ́ nù. èyí tẹ́ ẹ wá ní ṣèlú wà ń bẹ̀ nǹkan. àlá náà mọ́lá. níjọ náà bàbá alálà nìyí. tí n bá ń bẹ ńgbẹ tí n bá lálà àgàgà tí n bá ń ṣeré pẹ̀lú ọmọge tí n bá bá ọmọge mo pa sùn màá pé gbẹ́njọ́ náà kò sẹ́ni lè sọ. tí n bá bá ẹgbẹ́nu tí n bá wá bá ẹran dúdú rántí pé ńlá jọ ṣeré àjàtàrí sí bẹ́ẹ̀ ìgalànà tòòjọ́ tá a wí mọ́kànlá là ni mo ní Ọlọ́run kò forí jìn ọmọ tí ò sí gbọ́ ológun tí wọn ò rí mọ́ Akin Ọlọ́run forí jìn àpá nǹkan kan nítànà àti adẹ̀gbẹ́ ẹlẹ́ni àwa láàmú lu kókó gbà káwọn kan lọ dé. Bùkọ́lá èmi Ṣèyídù Súlè àtàkìn àwa márààrún nù èmi wá sùn mọ́júmọ́ ọjọ́ tá a pé a lọ igbó dú là á lọ rú èèyàn méjì ní òru nígbà jẹ́ pariwo la fẹ́ èèyàn mẹ́ta ó dé èmi lọ́ọ́ dé níbì kan ṣùgbọ́n àlá tí mo lá mo ní ìgalà kan pó wo ẹ̀gùn tó báyìí Akin yìnbọn sí ó sì pa á wọ́n á sọ fún Akin múra o gba àti jínú èmi tèmi mo ní mo pa ẹran kan kọ̀ lọ́rùn etí òjé ń ka àlá nkún pé àlá gidi ní ńlá ni mo ń láhùn mo ní èmi yìnbọn sí ẹran kan apá kọ̀ lọ́rùn n ò ronú lọ nípa pé ẹran tí ọlọ́run ń bẹ tọ́rùn rẹ̀ ti pín èèyàn tó kú tàbí mọ̀dò. Bùkọ́lá
òun ni mágàjí arúgbẹ̀ lọ́jọ́ náà. Ẹnì kejì òun ni Ṣèyídù Akédè. Níbi èmi wà, èmi gbọ́ páò, mo ti mọ bí ọ lọ orí òkó tí ń bẹ ní gbódù orí rẹ̀ ló ti lọ́ọ́ dé ọ̀pá. Ní ìgbúrò ọmọ mi mọ́. Ẹ̀ẹ̀kan náà mo kàn rí ẹran méjì, wọ́n ti lọ́njọ́ bọ̀ níwájú. Àjíwèrè ni àbí bọ́n àsókèrè tí yẹn wà ní a fi rí bẹ́ẹ̀. Mo wá àyàn kan ń bẹ tó rí ráàrì báyìí, mo bá bọ́ ẹ̀yìn àyàn o. Ìrìn ẹni àṣé àyàn ni wọ́n ń tọ̀ bọ̀. Táìmù tí ń pè ń yọjú báyìí, wọ́n ti fẹ́ẹ̀ dé ìdí àyàn. Mo tẹríba báyìí. Wọ́n sì kọjú sọ́nà sànsàn kan báyìí. Àwọn méjèèjì dúró. Wọ́n á ronú bí wọ́n ṣe rí ìbọn nà sí wọn. Mo wá rọra mú ìbọn mi. Ìbọn Ṣèyídù mo yìn gbà ìbọn rẹ̀ lẹ́nu gbùngbùn steering. Bí èmi ti ṣe báyìí kalẹ̀, ẹ mọ̀ pé ẹran ọ̀hún náà nì. Bí mo ti ṣe báyìí kalẹ̀, ẹ̀ẹ̀kan náà mo kàn rí dọ̀gìọ̀. Iná hó gàá. Mo gbọ́ ló han. Ó han. Ìbọn kó sí ní arápá. Mo sì kúrò ńbẹ̀. Ìlú ìṣèkan. Mo sá mọ̀ pé kò lè ń dé. Àṣé wọn ò gbọ́ pé mo yìnbọn. Rárá. Ọ̀nà yẹn jìnnà. Ọ̀nà ò jìn níbi mo wà. Ní wọ́n bá ní wọ́n á ń pè mí wípé kí n gbà lọ́nà ìsàlẹ̀ o, kí n gbà lọ́nà ìsàlẹ̀ o, ká fi kọjú ọ̀nà odò Ògùn o. Mo ní ẹ má kọjú ọ̀nà odò Ògùn, ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ báyìí. Wọ́n sì dé. Wọ́n ti kun ìgalà. Mo wí. Akin pé àlá yín rorò púpọ̀ jù. Àlá yín rorò. Bó wá ni? Mo ní ẹ gbọ́bọ̀n ni. Wọ́n láwọn ò gbọ́bọ̀n kankan o. Mo ní mo yìnbọn. Kí lẹ yìnbọn sí? Mo ní túùkù. Òun wá dà. Mo ló ti lọ báyìí. Èkejì túùkù ń tọ́ sáré lọ mo lọ fẹsẹ̀ rìn. Nínú ẹni ó sì mọ ẹran tọ̀ nígbèsí ayé. Ṣèyídù number 1 ni. Bá a ti tọ̀ tó bí irú ibẹ̀. Ó ní bọ̀dá. Mo ní ọlẹ́sẹ̀ àyè ẹran là ń tọ̀. Mo ní lẹ́sẹ̀ tó lè mọ ọ̀bá pẹ́yẹ̀pẹ́yẹ̀. Ṣé bíbọn mi lẹ́ta ni mo ní náà ni? Ọba wa bá mi. Mo ní gbogbo yín ẹ máa bọ̀ ní ọba dé. Ẹran èkú o. Ní àǹtí báyìí. Ìfẹ̀nú nalẹ̀. Ní ti mo yìnbọn sínú. Oníkílẹ̀ wọn àkọ́kọ́ ń dání láàmú sí. Mo ní ẹ̀yin náà ò ní dààmú lẹ́yìn ẹran díẹ̀. Àbápa. Gbọ̀ngàn sọ o. Tọ́ kí ni mo wá jẹ́ pé alápatà le. Tí ó ti sọ fún mi pé ẹran méjì lọ́ọ́ pa. Níbi òtòlò. Mo bẹ̀rù wọn o. Mo bẹ̀rù wọn especially ìyá Dẹ́sọ, Síkírá, ìyá Pélé tí ń pè ní ìyá Abáàsì ni o. Ìrírí tẹ́ ẹ rí pẹ̀lú àwọn alápatà nù. Mo burú kójú ọmọ kọjá ààyè rẹ̀ kò ṣeé sọ lọ́rọ̀ wọn. Kí tó ní ìrírí mi tẹ́ ẹ rí pẹ̀lú àwọn alápatà? Mo mọ ọ̀fọ̀ fàáyàn láhán débi ìwà tó. Rárá. Èmi pẹ̀lú Ṣàlá tá à ń pè ìyá Pélé àjà. Ìyá alápatà. Bẹ́ẹ̀ ni. Ìyá Pélé. Bẹ́ẹ̀ ni. Ìgbà náà èmi nìkan mò ń dá dẹ̀gbẹ́. Mo wá ń bẹ ní Abàrẹ̀gbé ọmọ tí wọ́n ń pè lásàmú lónìí. Tọ́rọ̀ sẹ́yìn ni wọ́n wá dáko ńbẹ̀ ní àgbà ilẹ̀ lọ́dọ̀ àwọn ará agbo olóògùn ni wọ́n fi tẹ̀lú síbẹ̀. Tí wọ́n kọ́ ilé wọn ò lè parẹ́. Dọ̀tún lọ ọ̀sẹ̀ lọ́hùn. Tọ́. Èmi kórìíra kí n ṣàdéhùn pé ìwọ nìkan lè máa tajà fún kódà. Tó o bá ti rọ tá mi. Alápatà tó bá dé
tó bá bẹ́ran kọ́ rà ni ṣàlá ni mò ń máa ta ọjà fún yóò sì wá ńjọ́ karùn-ún alápatà ọlọ́tán alápatà ní èdè mọ́ta àṣé mo ti ṣẹ̀sìn ọba kò sólókò lọ́ba mo lè yin ọta 5 6 npa òun náà ń wá kọ̀rọ̀ jára inú mi sì ń dùn. ọwọ́ àwòsàn rẹ̀ ni. ìbọnṣẹ́ rẹ̀ sì jẹ́ ṣùgbọ́n nígbà tó dọjọ́ ìmọ̀ròbóṣù ó ní ìtẹ̀ràn fún mi èmi lè mí kó sú mi bí n bá panú gbẹ́ǹpanú omi mò ń sì ń di àwọn dáadáa fi mí lẹ̀ àṣàmú sábà wa parí ẹ̀ láìsí àṣàmú bá wa parí ẹ̀ ó ní mo sì lọ sùn ó ní máa lọ dẹ̀gbẹ́ ó ní dẹ̀gbẹ́ lálẹ́ ẹjọ́ náà ìkùlù méjì mọ́ pa tí mo fi sọ pé ọ̀rọ̀ alápatà tó fún un nù bó ṣe jẹ́ nù. ìwúlẹ̀ nínú àwọn ìrírí yín yẹn. ẹ dákun èmi fẹ́ tọ̀ ẹ ní sùúrù ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé. kí n lè gbàgbé ọjọ́ tí n lè gbàgbé lọ́jọ́ èmi Adébáyọ̀ Fálétí. Adébáyọ̀ ọdẹ àdàbà. bẹ́ẹ̀ ni òun àti ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Gbóyèga pẹ̀lú Adébíyì ìgbẹ́ iwájú kọ́ òun Ìkẹrẹ Àfọ̀njá ni àti tọ́ọ̀nù báyìí tá a sì máa dẹ̀gbẹ́ bọ̀ inú búùtù wọ́ọ̀kùn bámúbámú fẹ́ràn ni ẹ̀tù ni wọ́n yìnbọn sí níjọ́ náà. ẹ̀tù ẹyẹ ẹ̀tù èmi sì wakọ̀ wọ́n yọ ẹ̀tù lọ wọ́n sì wà ní general manager fún iléeṣẹ́ akéde nígbà náà bàbá tó dé àrí wọn. bàbá Fálétí. bẹ́ẹ̀ ni ọpẹ́ ìjàyè lẹ bá bí níyìn ogun Ògúnmọ́lá tí wọ́n bá ní ẹ sọ ọ̀rọ̀ nípa Adébáyọ̀ Fálétí lóko ọdẹ èmi ni. títí láti nǹkan bí aago 5 títí aago 6 fi lù aago 7 fi lù aago 8 fi lù tí àwọn ọmọ rẹ̀ bá ń gbọ́ ní tí mò ń sọ yìí wọ́n kàn sára sí mi pé mo kú àìgbàgbé. kinní kan wá jẹ́ payà fún mi èmi ni dírìvà tí mo gbé lọ. ìdí ọkọ̀ lẹ́sìn wà. ìdí ọkọ̀ lẹ́wà sáwọn yòókù ti fún àná ọgbẹ́ ni. kò sí ní tá àdánwò tán àrí bá a bá kan odò Ògùn báyìí á padà afẹnìkan di ọkọ̀ tí ọba ti dé hàn nù. nígbà ọ̀dàgò 10 lálẹ́. ẹgbẹ́ náà. àgbéná. inú òkun náà lẹ́yìn náà rìn. rárá àwa ti padà sídìí ọkọ̀ nígbà tí ilẹ̀ ti ṣú. ìyẹ̀pá yàtọ̀ á mú mi ní wípé òun inú òkun ni ó máa rìn. ó mú iná kankan lọ́wọ́. gbọ́dọ̀ jẹ́ pé ojúmọmọ wọn fi. èsì sásìkò fóònù. fóònù láì sáfagbó mo kàn rò ní pé òkè mo mọ tá a ṣe ẹnikẹ́ni ní ẹja lọ sí á padà sẹ́yìn bá a ti padà tí mo tọ́ọ̀nù mọ̀ ń tà hánu lọ a bá wọn lójú odò omi. yín bàbá. ń bọ̀. wọ́n ti lọ jánà wájú. ọjọ́ tí payà mú mi jù láyé inú èmi mọ̀ ń wà mo gbé lọ. ẹ wá gbé lọ inú igbó. tí ẹ fi iṣẹ́ inú igbó rán wa. nígbà tó lóun lọ ọ̀nà inú igbó nílẹ̀ ẹ̀ ń wò. kò ju ìrírí ìgbà tí èmi àti Àké ọmọ ilé baba Ike tá a wà ní ọ̀dọ̀ Mọ́táyọ̀ ilé Mọ̀gbà ṣùgbọ́n lè yẹ ẹ̀ ní ń gbé ní Alápó tá à ń kọ́ ṣe odò lọ́dọ̀ rẹ̀. ìrírí tí mo rí tó kà mí láyà jù a wà ní Ibú Ẹ̀lú tá a wà yìí ìyàwó rẹ̀ Adùnọlá ìyàwó kejì Mọ́ládùn àjọ wà ń bẹ̀ ni Àtàké wọ́n wá ní mú kinní kan wálé fún ìyá àwọn
ìlú ọ̀gá mi. ọkọ̀ láti wọ̀ látùlà láti wá wọkọ̀ láti ibú ẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ Adélérè, gbogbo àwọn tí wọ́n bá mọ ibi tí ń wí nígbà bàbá Saka ló wà gbẹ̀yìn ìlú lọ́nà ibẹ̀. wọ́n ti jí mi ní aago 3 pé kí n lè bá ọkọ̀ ní látùlà. wọ́n fún mi ní tọ́ọ̀sì, wọ́n tan tọ́ọ̀sì bọ̀, wọ́n sì gbébọn pàfín lé mi lọ́wọ́. mo ń bọ̀ báyìí, mo tayọ ibú ẹ̀lú, mo dé ibú kan tí wọ́n ń pè ní olójú oró. kí n kọjá ní olójú oró ni mo rí kinní kan funfun báláì, òkú wọn tẹ́yìn ìwọ Ọlọ́run Elédùmarè, bó o láti ṣe. òkú ni mo sì dúró gbádárí, mo taná sí i, bó bá ṣe yóò ṣe báyìí, bó bá ṣe yóò ṣe báyìí. sókù yẹn ní parada. èmi ò mọ̀ wípé ìwọ̀n ni. ìmọ̀ ṣùgbọ́n nígbà tí mo ṣe gbá ṣàwo tí ò wò lójú kan náà, yọjà tó sún kó níbi tó wà. ìgbà tí mo wá rí iná, nígbà tí bàbá sì kọ́ mi ní kinní kan, jẹun dán kinní yìí wò, wọ́n kúkú ní kò sí tí ò sí í ṣe. èmi bá bẹ̀rẹ̀ sí í pè, mo sá pé kinní hùn. kí n lè kọjú ìbọn sí i nígbà tó ti yé mi pé ìwọ̀n ni, èmi kàn yìnbọn gbò. ẹ̀yìnbọn òkè. bóòrùn ẹ̀tù ló lé lọ ni n ò mọ̀, ṣùgbọ́n ìtìyẹn ní tí bàbá tèmi kọ́ èmi pè ó sì kú olójú ọ̀nà mi, tí òjì ń dárìn mọ́nù. ǹjẹ́ wo nínú yín dùn jù nídìí iṣẹ́ ọdẹ yìí? ǹjọ́ inú mi dùn jù níbi iṣẹ́ ọdẹ yìí? òòjọ́ tí à ń dẹ́ndé ìbọn pẹ̀kún ní Lágbódókò ń bẹ̀ àti èmi, ǹjọ́ inú mi dùn jù nù pé mo ṣe oore níjọ́ náà. inú mi dùn sóore. àwọn pẹ̀kún ń dẹ̀gbẹ́, èmi ń dẹ̀gbẹ́, mò ń dẹdò. ẹnìkan wá rí mi lẹ́sẹ̀ odò, déédéé wòyí báwọn rẹ̀ ò bá pọ̀, òní tí wọdò ẹ̀ bá ń bẹ́ ń jù. lẹ́yìn wá ní ẹ̀ṣọ́, mo wò ó, ọdẹ leléyìí. ẹ ǹlẹ́ sà, ó ní ẹ ǹlẹ́ o, ó ní ẹ dákun, bó o ní kinní ṣe jìnnà sí yìí sí? mo ní kínú? ó ní eléfinrin. mo wò ó pé tí n bá júwe fún un kò lè sọnù mọ́ tí ó bá ti fi pagùn lẹ̀. ṣùgbọ́n kó tó débẹ̀ yóò tó aago 8 lálẹ́. aago mélòó lẹ ti ń bá a sọ̀rọ̀? mo sì ń bá a sọ̀rọ̀ bí aago 6 àbọ̀. yóò fẹ́ tó bẹ́ẹ̀ náà. mo ní gbà báyìí, ó rí ibi tí omi gbé ń ṣe ṣọ́rọ́rọ́rọ́rọ́ gbàbẹ̀ kọjá, ọwọ́ àkọ́jú ọ̀nà òkè lọ́dọ̀ mi kọ́ máa bọ̀. bí mo ṣe gbà lálejò nù. nígbà tí pẹ̀kún dé ibi tó ti bí ìsọ́gi tí ẹ̀ dé, adáná ajẹun. pẹ̀kún, ó mú ọkùnrin dé eléfinrin. yóò máa kóná láti bẹ̀. aṣọ ti sọnù, ó dẹ̀gbẹ́ àárọ̀ lọ ni, ó ti wá sọnù láti àfẹ̀júmọ́ tó yìnbọn sí kúnnúgbá. ẹ wá wo àti eléfinrin tó fi wá lọ já abà Ògúnbáyọ̀. láti abà Ògúnbáyọ̀ ní wá ń tọ ara Òwú bọ̀, dáàmù èdè ńgbà náà o.
ń wá ń tọ ara òwú bọ̀ ọ wá ètò ẹja odò Ògùn ń wá ń tọ̀ bọ̀ àké ló fi bẹ́yìn. ló fi bá èmi mi síbẹ̀síbẹ̀ kò pẹran ọ̀hún o ẹni ẹlẹ́ni ní ọlọ́ọ̀ fẹ́ràn ti fàjẹ́ o ìjọ yẹn nínú mi dojú pé ńgbà pẹ̀kún dé tó ní àwọn èèyàn rẹ̀ ti dààmú débi wàtò ṣùgbọ́n àwọn bí mo ṣe mọ dẹ̀jọ́ fàjẹ́ nù nínú mi ń dùn sí dòní Ògbómọ̀ṣọ́ láti yà sí fàjẹ́ àwọn eléyìí mọ̀ ń pa kéèyàn sọ ihò eku wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa. kéèyàn sọ ihò eku àfẹrẹ̀bòjò. bẹ́ẹ̀ ni advac. wọ́n mọ̀ ń pa ẹ̀ o àgàgà ẹ bá gbọ́ pé akitì sùn níbì kan wọ́n mọ̀ ń pa mọ́sùn òun nìkan ní ọlọ yóò sì pa akitì mẹ́ta. ọ̀gá ni o. kí wàá ní ọkọ yín lẹ́ẹ̀kan sí. Àríbíkọ́fá lèmi jẹ́. Àríbíkọ́fá. bó ṣe jẹ́ nù. ẹ kí ó kí yín délẹ̀. èmi ni Àríbíkọ́fá ọmọ ajífẹranjẹmbí ọmọ olúọdẹ àtàndá àjí ọmọ Ọ̀rúnmìlà èkìkan tẹ́rù ọkọ Àmọ̀kẹ́ ọkọ Olúwaṣe ọmọ wọn lẹ́bàá ọ̀dàn. fóònù nọ́mbà yín ńkọ́? nọ́mbà fóònù yín. nọ́mbà fóònù mi kò tí ì ní mìíràn kún 080 64 86 08 58. ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 64 86 08 58. nọ́mbà mi nù àjíǹde ara ọmọ jẹ́. a dúpẹ́ ní ọwọ́ yín.